ẹ kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2025 Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣàtúngbéyẹ̀wò ìlànà pínpín owó tó ń wọlé sápòṣùwọ̀n ìjọba láàrin ìjọba àpapọ̀ tìpínlẹ̀ àti ti ìbílẹ̀. Ìjọba àpapọ̀ yóò máa gba ìdá 45.17, ìjọba ìpínlẹ̀ yóò máa gba ìdá 29.99, nígbà tí ìjọba ìbílẹ̀ yóò máa gba ìdá 21.4. Ìrètí láti ṣàwárí àwọn 25 tó ṣalábàápàdé ikú òjijì níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìlú Kòjíò níjọba ìbílẹ̀ Goronyo nípínlẹ̀ Sokoto ti pín báyìí. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn NEMA ti ní àwọn kò tíì rí òkú kankan gbé jáde. Igbákejì gómìnà ìpínlẹ̀ Sokoto ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àjọ tó ń ṣàmójútó ètò ìrìnnà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní Nàìjíríà ti pa á láṣẹ wípé kí gbogbo ẹni tó bá fẹ́ gba visa máa fi orúkọ wọn lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wọn gbogbo eléyìí tí wọ́n ti ń lò láti bí ọdún 5 sílẹ̀ nínú ìwé ìforúkọsílẹ̀ láti gba ìwé ìrìnnà. Fẹ́mi Fálànà ti sọ̀kò ọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC àti PDP. Ó ní kí wọ́n bọ́ síta kí wọ́n fi hàn pé lóòótọ́ àwọn kì í ṣe agbésùmọ̀mí gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ kan lórílẹ̀‐èdè Canada ṣe kéde. Ìjàkú akátá ti bẹ́ sílẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé àti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì pẹ̀lú bí Aláàfin ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ pé òun fún Ọọ̀ni ní wákàtí 48 láti gba oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá tó fún Dọ̀tun Sànúsí tọ́pọ̀ tún mọ̀ sí Ìlàjì padà ní kíákíá. Báyọ̀ Ọ̀nànúgà ti ṣe yẹ̀yẹ́ ẹgbẹ́ alátakò ADC lẹ́yìn ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú APC nínú àtúndìbò tó wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá. Ìròyìn eré ìdárayá àǹfààní góòlì Wòmí gbà sí ọtí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leeds United rí ló mú jáwé olúborí nígbà tó kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton nínú ìdíje English Premier League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.